Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí, a kú ìsinmi. Yes o, nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì nsìn ni pé wọ́n ní ọmọ Tọ́pẹ́ Àlàbí ó ṣe wedding. Wọ́n ló ṣe wedding. Wọ́n ní ẹ ṣáà mọ ọmọ ẹ̀ yẹn tó máa ń bá kọrin nígbà kan máa ń bá màmá ẹ̀ kọrin. Ó jọ báyìí, ìsinyìí òun ló ṣẹ̀ ṣe wedding nísìn. Àṣé kìí ṣe Sọjí ọkọ Tọ́pẹ́ Àlàbí tá a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹni tó máa ń play organ fún. Òun ló máa ń play organ nígbà tó wọ́n ń kọrin yẹn ní studio àti ní wọ́n á lọ sí outing ṣá, everywhere tó máa ń lọ, òun ló máa ń wà lórí organ tó máa ń play dùrù fún wọn, fún Tọ́pẹ́ Àlàbí. Àṣé kìí ṣe òun ló bí ọmọ yẹn fún. Wọ́n ní ẹlòmíì ló bí ọmọ yẹn fún. Gẹ́gẹ́ a ti gbọ́ ọ̀rọ̀ yẹn ńgbà kan, but a fi pé bóyá àhesọ ni. Ṣùgbọ́n wá di ìsinyìí tá a ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé wọ́n ní ẹni tó bí ọmọbìnrin yẹn fún pé marketer Tọ́pẹ́ Àlàbí ni. Man yẹn ni marketer Tọ́pẹ́ Àlàbí. Wọ́n dẹ̀ ní man yẹn mọ Sọjí náà o, pé bí n pé ó jẹ́ marketer bẹ́ẹ̀ Sọjí ló máa ń play organ. Òun ló máa ń bá ṣe bí producer. Ló bá ń bá produce orin. But marketer yìí, òun ló máa ń sponsor ẹ̀, ló máa ń kówó lẹ̀, tó máa ń ṣe gbogbo ẹ̀. Ìyẹn ló máa ń bá pín àwọn iṣẹ́ orin yẹn. So Sọjí Àlàbí yẹn ni organist. Ọkọ Tọ́pẹ́ Àlàbí gangan ni ìyẹn ìtọ́ ní ó bímọ fún. Ìyẹn ni marketer. Wọ́n dárúkọ ẹ̀ bákan mi tí ẹ̀ wọ́n, but marketer yẹn ṣá ló bímọ obìnrin yẹn fún. At the end of the day, wọ́n dẹ̀ ní bọ̀bọ́ yẹn ló ń tọ́jú ọmọ yẹn, wọ́n ní all of a sudden wọ́n ní ìyá Tọ́pẹ́ Àlàbí gbé ọmọ yẹn fún. Case tó bá lọ ń ṣe eré káàkiri. Wọ́n ní ìgbà tó tiẹ̀ máa ń ṣe eré tíátà, òun ló máa ń kọrin fún wọn nínú eré tíátà, ó máa ń bá wọn act. Kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí. So gbogbo wa la mọ story yẹn. So nísìnyí wọ́n á lọ́mọ yẹn ti wá tó láti, wọ́n ti fún un lọ́kọ, ó ṣáà rí ibi tó ti ṣe wedding. Wọ́n wá ní Tọ́pẹ́ Àlàbí, ó di time tó yẹ kó lọ sọ fún bàbá ọmọ pé ọmọ ẹ̀ ti tó marry. Ló bá ṣáà ní kí Sọjí yẹn, ọkọ tó ń fẹ́ nsìn, pé kó jókòó gẹ́gẹ́ bí bàbá torí pé òun ló tọ́ ọmọ yẹn. Kì í ṣe pé bóyá ọmọ yẹn ò ní bàbá o, Tọ́pẹ́ mọ̀ pé ó ní bàbá. Gbogbo wọn mọ̀ pé ọmọ yẹn ní bàbá, kì í ṣe ọkọ Tọ́pẹ́ Àlàbí, kì í ṣe Sọjí ló bí. So at the end of the day, wọ́n bá ní torí pé kì í ṣe pé bàbá ẹ̀ ló tọ́. Ẹni ẹlẹ́ni ò dẹ̀ sọ pé òun ò tọ́ ọmọ ẹ̀. Gbogbo wọn mọ̀, wọ́n ní àwọn àbúrò man yẹn marketer yẹn, pé wọ́n máa ń wo ọmọ yẹn ní ọ̀dọ̀ màmá ẹ̀, màmá Tọ́pẹ́ Àlàbí, pé ọmọ yẹn ó gbé fún màmá ẹ̀. Ìyẹn ọmọ ń gbé lọ́dọ̀ grandma ẹ̀. So wọ́n lọ ń wo ọmọ yẹn, gbogbo ọmọ yẹn ṣe ń lọ sí primary àti nursery, pé gbogbo ẹ̀. Àwọn àbúrò wọn lọ ń wo ọmọ yẹn ńbẹ̀. Wọ́n ní all of a sudden wọ́n dé ilé màmá Tọ́pẹ́ Àlàbí, wọn wá rí ọmọ yẹn. Wọ́n á ní Tọ́pẹ́ Àlàbí ti wá gbé ọmọ yẹn lọ sí ilé ọkọ ẹ̀. Àti ìgbà yẹn ni Tọ́pẹ́ Àlàbí, ọmọ yẹn pé ojú olójú ò lè dàbí ojú ẹni. Pé kóun lè tọ́ nǹkan òun. Ọkọ Tọ́pẹ́ Àlàbí kẹ̀dẹ̀ rèé. Ṣé ẹ mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni? Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́ ọmọ. Wọ́n dẹ̀ sọ pé Tọ́pẹ́ bí tiẹ̀ náà fún man yẹn o. According to nǹkan tó ń sọ pé ó bí ọmọ ẹyọ kan fún Sọjí. Ẹyọ kan náà sọ pé ó bí fún Sọjí Àlàbí. So wọ́n ṣà ṣe ń bá, ó dà pé ọmọ yẹn ló wá fi ṣe èkejì gẹ́gẹ́ bí pé ó fẹ́ wí ilẹ̀ fún Sọjí. But since tó yẹ pé bàbá ti mọ̀ pé òun lòun lọmọ, kò sí bó ṣe lè jẹ́.
àṣírí gbọ́dọ̀ tú. Wọ́n bá ní ọmọ yẹn ṣe wedding nísìnyí. Wedding tó dẹ̀ ṣe kedere. Wọ́n ní Tọ́pẹ́ Àlàbí ò lọ contact marketer, ìyẹn bàbá ọmọ yẹn pé ọmọ òun fẹ́ ṣe wedding. Ó dẹ̀ dá ṣe fúnra ẹ̀ pẹ̀lú wá gbé gbogbo everything sí Tọ́pẹ́ Sọjí. Sọjí nìkan ló wá dúró gẹ́gẹ́ bí bàbá fún ọmọ Tọ́pẹ́. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ kí a wulẹ̀ dára wa láàmú. Tó bá jẹ́ pé nǹkan tó yẹ nílé ayé yìí ni, ó yẹ ká máa sòótọ́. A ní sọ ká kú síbẹ̀. Wọ́n ní tá bá sọ, à kú. Tá bá sọ, à kú. So it's better ká kúkú sọ òótọ́. Ní tèmi o, nǹkan tí Tọ́pẹ́ Àlàbí ṣe, ó kù díẹ̀ káàtò. Kò sí bó ṣe lè jẹ́. Ṣé ẹ mọ ọ̀rọ̀ ilé ayé yìí, kò sí nǹkan tó bò ó. Kò bá sọ pé ó tiẹ̀ fẹ́ kí everybody mọ̀, jẹ́ ká sáré ṣe marriage bòńkẹ́lẹ́. A ní jẹ́ kí wọ́n mọ̀, kó lè sọ pé Sọjí ló lọmọ. Kò sí bó ṣe lè jẹ́. Ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ yìí ni. Ẹ jẹ́ kí a máa ṣòótọ́. K'Ọlọ́run kó ṣàánú fún wa, ká máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀. Wọ́n ní kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Ìbá fi pa wọ́n sìn pé òun ò tí bímọ rí, kí Sọjí tó fẹ́, gbogbo èèyàn ti mọ̀. Láti ìgbà ayé Àjànàkú, Ọlọ́run Àjànàkú ṣàdámọ̀ tó máa ń kọ́ ńgbà yẹn, Ọlọ́run Àjànàkú. Gbogbo àṣírí yẹn, gbogbo yẹn ti lọ. Torí kò sẹ́ni tó ní pass lẹ́tà lè fi yẹn ṣe. Focus ni kí èèyàn máa focus bí ilé ayé ṣe fẹ́ rí, ilé ayé ẹ̀ ṣe máa dá. So wọ́n ní tẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Kò sí bí èèyàn ṣe lè lẹ́sẹ̀ tó. Pass, èyí kò sẹ́ni tí ò ní pass. Wọ́n á dẹ̀ ti tọrọ ìdáríjì, ó ti tán. Bẹ̀tì tó wá ṣe ní dísẹ̀ támàrà ni, ó yẹ kó lọ fi I don't know mi wọ́n mọ ibi tẹ́bi yẹn ti wà. Bí bọ́wọ́ Tọ́pẹ́ ni o, bọ́wọ́ ọmọ o, bọ́wọ́ Àlàbí, Sọjí Àlàbí, Ọlọ́run ló yé. Bẹ̀tì nǹkan tó tọ́ ni nǹkan tó tọ́, nǹkan tó yẹ ni ló yẹ ni. Bàbá ọmọ yẹn ti parí wo síta ń sìn pé lọ́mọ ẹ̀kẹ́ ni ẹlẹ́ni gbà ṣe òun lòun lọ́mọ o. Òun ò sọ pé òun ò tọ́jú ọmọ òun. Ìyá ọmọ ló tọ́jú ọmọ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó bá di wọ́n ní ọjọ́ ìyàwó, wọ́n ṣe máa ń sọ, wọ́n ṣe máa ń pè, wọ́n ní bàbá ló lọmọ. Lọ́jọ́ ìyàwó, bàbá ló lọmọ torí orúkọ bàbá ló ṣe ọlọ́kọ̀ tó wa ọmọ yẹn wá sáyé. Ó yẹ kí Tọ́pẹ́ Àlàbí lọ fi tó bàbá ọmọ yẹn létí. Kò sí nǹkan tó wà nínú ayé yìí. Bẹ̀tì báwo ló ṣe máa ní kí Àlàbí kó jókòó sí Sọjí Àlàbí kó jókòó kó ṣe bàbá ọmọ. Ó kù díẹ̀ káàtò. Ẹ̀yin èèyàn wa, báwo lẹ ṣe rí sí? Ẹ bá wa fi sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé kẹ́ bá wa pín, kẹ́ dẹ̀ bá wa share, kẹ́ bá wa subscribe, kẹ́ dẹ̀ bá wa love. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bá a dá sọ̀rọ̀ yìí. Bye. Thanks. God bless.